èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe Sharia council ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàrá yìí. ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti ilé ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yìí ti burú lọ́rùn yín. àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo Sharia àjọ lórí a fẹ́ lo Sharia yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà táàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìgbọ́ dáadáa yìí pé kódà tí yóò bàbá ya Sharia àtẹ wúrun àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe tẹ̀lé wọ́n náà ṣe customary court òfin tí ògùnlága yìí bá gbé kalẹ̀ àti ìtùláàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ lórí ìlú burú. ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Sharia council lábẹ́ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí launch ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà ká draft letter ká ẹ kọlọ́pàá sí ẹ pé wà wọ́n ẹ bá wá ń gbà tọ́lọ́pàá ọ̀bá lè gbà mú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa kẹ lọ launch ẹ sì máa retí lọ́sùn Sharia council Ọ̀ṣun state Sharia council báwọn ọ̀rọ̀ yóò ṣe wíwò tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀dá tó gbọ́dọ̀ pàṣíwá wọ́n náà lọ́ọ́ jíjẹ kéde tí ẹ̀rọ pé èṣù láàlú àtòkúlákà ayé ẹ̀kọ́ ṣúṣà àwọn náà bẹ́ẹ̀ lọ́ọ́